bílù ṣe rí kò jẹ́ ká mọ ohun tá ó ṣe o bílù ṣe rí kò jẹ́ ká mọ ohun tá ó ṣe. bílù ṣe rí kò jẹ́ ká mọ ohun tá ó ṣe o bílù ṣe rí kò jẹ́ ká mọ ohun tá ó ṣe. bónírú ń tarú ìjọba gbogbo wa a ó dònírú kí lẹ fẹ́ ká ṣe kẹsọ pẹlẹwà ń tẹ̀wá gbogbo wa a ó rẹlẹ́wà kí lẹ fẹ́ ká ṣe kẹsọ bá a gbọ́ pé wà ń ta o gbogbo wa la ó dá ládàlú lẹ́sẹ̀kẹsẹ̀ kí lẹ fẹ́ ká ṣe kẹsọ. ìjọba kẹ́rántì àwa mẹ̀kúnnù ìjọba kẹ́rántì àwa mẹ̀kúnnù kò sí iná kò sómi kò sówó kò sọ̀rọ̀ ajé ìlú le koko ọmọ aláṣọ dàlàkìsà ṣèbá ọlọ́run àdá ẹjọ́ tẹ́nìkan ò lè dá ìlú le koko ìjọba kẹ́rántì àwa mẹ̀kúnnù. I Prophet Wumi Oko multi-talented. Ìyá bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́. ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀? wọ́n sọ bẹ́ẹ̀. olórin nìyẹn ní kí gbogbo àgbáyé ká bàjẹ́ fún yín. gbogbo ẹ̀yin orílẹ̀-èdè yìí pátápátá ẹ ṣàánú wa. mo wá pe àkọlé òjijì ayé tèmi. ìyẹn ti wọ̀lú. àṣírí ọlọ́jà bẹ́ẹ̀ ni àṣírí ọlọ́jà hábọ̀ kí ló dé tí ìyá tó fi lè máa sọ wípé kí ọmọ òun kó lọ jí oúnjẹ wá tí àwọn ó jẹ lọ́nù ilé Misa Ibrahim lọ́ọ́ bu gààrí wá tí ìwọ àti àwọn àbúrò rẹ tẹ máa mu. òbí tó yẹ kó máa sọ fọ́mọ pé o ò gbọ́dọ̀ jalè o ò gbọ́dọ̀ fẹ́wọ́ tó náà wá rán ọmọ tọwọ́ wá tẹ̀ tọmọ wá níyà òun ló ní kóun lọ jí wá bóun ṣe máa lọ jí nìyẹn. kí ló dé tó ṣiṣẹ́ ìwọ ọ̀yá? ìyálẹ́jà lòun yan tàtẹ́lẹ̀. ó ní páálí ẹja 10 ló máa ń gbé. ó lówó tó ń fi ń gbé páálí ẹja 10 ó ní lòun fi ń gbé páálí ẹyọ kan nísìn. ó lóun wá fi ń gbé páálí ẹyọ kan yẹn náà. ó láwọ̀ kájúlù mọ́. bàbá àwọn ọmọ òun ti sá kúrò nílé. wèrè fẹ̀tọ́ ẹ̀ sílẹ̀ láìtọ́. wèrè ó fi ẹ̀tọ́ ẹ̀ sílẹ̀ láì gbé. wọ́n ní gbé àgbélébùú rẹ̀ mọ́wọ́ bí owó sátọ́ Jésù lẹ̀. eléyìí ò gbẹ́gbẹ́lébùú ẹ̀. ó dà àwọn ọmọ ẹ̀ sínú ebi. ìyá ọmọ ò lè sá fọ́mọ. àwọn bàbá wèrè wọn yẹn náà máa ń sá. tó bá ti dojú ogun wọ́n á ti gbàgbé pé ẹrù yìí àwọn jọ dì í ni. lárábìnrin yẹn fi wá dẹni tó ń kọ́ àwọn ọmọ ẹ̀ kán wá lọ máa jí nǹkan mọ́ ní ẹ wá ẹ dúró. tí òwò ò bá ṣe mọ́ ẹ lè wáṣẹ́ mi lọ ṣe oníbẹ̀rẹ̀ ọbí ni. ọlọ́mọ wọn lọ bá wọn rú búlọ́ọ̀kù. ó láwọn bíríkìlà tán mọ̀ lẹ́yìn wọn láwọn òrìṣẹ́ ẹlẹ́gbàmọ́ wípé wọ́n ní símẹ́ǹtì tí wọ́n. ọlọ́mọ lọ bá àwọn èèyàn fọṣọ. ó láwọn tó ń lọ bá fọṣọ. ó láwọn ti fọ aṣọ fúnra àwọn onímọ̀ mi ṣe mọ́ pé náà mọ́ wọn bá yín fọ aṣọ lé.
mo lé mi ò pé kẹ́ ẹ mọ̀ wá fọṣọ mọ́, mi ò ní kẹ́ ẹ mọ̀ wá bá mi fọ aṣọ mọ́. Nígbà tí ẹ sọ wípé bí tẹ́ ẹ ti ń wá ọkọ̀, owó ọkọ̀ kò jẹ́ kẹ́ ẹ lè máa ráyè wá mọ́ wípé owó ọkọ̀ ti wọ́n, lẹ sọ fẹ́mi. Kí wá ló sún yín débẹ̀? Ẹ ṣe mú àwọn ọmọ ìkẹ́ ẹ lọ há wọn fáwọn èèyàn tí wọ́n lè mọ bá yín tọ́jú wọn. Ẹ má gbàgbé wípé bàbá kan ti wà rí o, tó lọ fi ọmọ ẹ̀dógò sí gbá oníráìsì nígbà tí mò ń sọ yìí. Àwọn tó wá jẹ́ wípé wọn ò fọmọ wọn dógò, wọn ní kọ́mọ wọn lọ́mọ jalè wá. Wumi, bẹ́ẹ̀ nìyàn dáná borí, bó bá ti jalè lẹ́ẹ̀kan aṣọ lè lọ dàbóra, dàbóra jan mọ́lẹ̀ pẹpẹ alákìtì dán, alákìtì dán. Bẹ́ẹ̀ ni gbogbo yẹn náà wà nínú orin mi tí mo pe àkọlé ẹ̀ ní orí. Béèyàn bá dáná borí, bó bá ti jalè lẹ́ẹ̀kan aṣọ lè lọ dàbóra. Ẹ wá ní kí ọmọ yẹn lọ ọmọ jí nǹkan wá, ẹ ò bá ṣe lu ayé ọmọ ìṣe léṣe. Tòmátì mẹ́rin ó ní 1,000, ẹja ẹyọ kan ó ní 500. Tẹ́ ẹ bá fẹ́ jẹ nọ́mọ̀ 5,000, márùn péré náà máa gé sí fún yín. Sẹ́yìn ò tí ì wọ̀lú. Nínú rẹ́kọ̀dù mi tí mo pè ní ìlú le, èwo ni rọ́ńbẹ̀ báyìí, èwo ni rọ́ńbẹ̀. Bàbá wa kọ̀ ní tí Àyìnlá, wọ́n ní bí iṣu ṣe wọ́n tó akúnjẹ́sù. Adáni máa ń gbàgbé lọ́bọ̀ Olúwa, adáni máa ń gbàgbé lọ́bọ̀ Olúwa. Bí gàrí ṣe wọ́n tó akúnjẹ́bà o, adáni máa ń gbàgbé lọ́bọ̀ Olúwa, adáni máa ń gbàgbé lọ́bọ̀ Olúwa. Ẹ wo ìgbà tó ti kọ́. Àwọn náà wọ́n tún sọ wípé ẹ rọra jẹṣu, ẹ rọra mú mi. Wọ́n ní fúdù ti gbówó lórí ńgbà yẹn. Ẹ wo gbà yẹn sí títà wà níjọ́wọ́ la fẹ́ kú nínú yàn ní Nàìjíríà. Ẹ wo aṣọ tí mo wọ̀ yìí ká ẹ lè mọ̀, aṣọ ọjà Bódìjà ni o. Bẹ́ẹ̀ ni, èmi ni mò ń bá wọn ṣe advert ìpolówó ọjà ní kọ́mítì ọjà Bódìjà. Gbogbo kọ́mítì ọjà èmi ló ní ìpolówó wọn. Aláàjì ẹsẹ̀ ìjímọ̀, mo fàsìkò ìpè yín, ìmùlẹ̀ mi ní yín tòdì kọ́. Mo fàsìkò ìrawọ́ ẹ̀bẹ̀ sí yín tẹ́ ẹ bá fẹ́ ṣe sí. Ẹ̀yin náà bá wa ké síjọba kí wọ́n dẹ̀lú, kí wọ́n sọ̀gbàdẹ̀rọ̀, kí wọ́n sọ̀gbàdẹ̀rọ̀ bẹ́yìn ò tiẹ̀ ra sọ. Èèyàn jẹun náà. Ọ̀kadà Rọ́sà, alága ọjà Bódìjà ni. Olóyè Àgòrò, alága àwọn elélùbọ́ ni. Lúkú Ẹlẹ́wà, Ọlọ́yọ̀, gbogbo yín tẹ́ wà ń Bódìjà, Aláàjì Gbọ́lọ́, ẹ jọ̀ọ́ ẹ bá wa ké síjọba. Àti ẹ̀gbọ́n wípé bí ọwọ́ tẹyọ kan wàsó ní 50 naira, owó báàgì kan tó jẹ́ pé 16 ló wà ń bẹ̀. Ẹ wá ti sọ di 50 naira, omi kómi làwọn ọmọ mu, àwọn ọmọ mu mi kómi. Ẹ sì ní kí wọ́n má jalè. Ìwà apá ẹni wọ́n má ṣèwà apá. Àwọn Yorùbá ni ẹ darapọ̀ mọ́ báńdíìsì. Àwọn Yorùbá ni wọ́n ń fọ̀nà àwọn àlejò. Àwọn Yorùbá ni wọ́n lọ lẹ̀dí àpò pọ̀ máwọn báńdíìsì ni wọ́n jí wọn gbé ní ń gbowó. Èmọ́jú ẹ jọ̀ọ́ 2027 lẹ́ ń lépa. 2027 lẹ́ ń lépa ẹ̀yin olóṣèlú. Ẹ kọ́kọ́ bá wa sọ̀gbàdẹ̀rọ̀, ẹ kọ́kọ́ bá wa sọ̀gbàdẹ̀rọ̀. Àánú àwọn èèyàn ṣe mí nílọrin. Ìlọrin kì í ta ọjà tó wọ́n. Ọlọ́run ṣe Ìlọrin kì í ta ọjà tó wọ́n.
ọjà tẹ́ ẹ bá rà ní 5,000 nílùú mi kí àwọn Ìlọrin ó tó lè tà fún yín ní 4,000 àrò wọn lára wọn kì í jẹ àràmù torí mọ́sálásí ló yí gbogbo ilé agboolé Ìlọrin ká wọ́n máa gbọ́ wáàsí kíkan wọ́n máa lẹ́ni tó bá ṣe nǹkan báyìí tó bá ṣe nǹkan báyìí kọ́ mọ́ rí ìbínú Ọlọ́run kọ́ mọ́ mú mi gbóná lé àwọn Ìlọrin kì í ta ọjà tó wọ́n téèyàn bá ní 500 naira lọ́wọ́ àbí 1,000 lọ́wọ́ ó máa ṣe bẹ̀ nílọrin kò rí bẹ́ẹ̀ mọ́ ní ìsìn bẹ́sikẹ́ wọ́n ń gbà yẹn 10 wàsó ni ata lílọ 50 naira wàá rẹ̀ pọ̀ 50 naira wàá dín tasí rẹ̀ sí o ní ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́ o tíyàn tún fi lé wọ lọ́rin ayérayé ẹ̀yin ìjọba máa ṣe lóhùn gbòòrò ẹ sọ gbẹdẹrọ 2027 Ọlọ́run jàjúgbà náà lọ tẹ́rẹ́ agẹyọkàn Ọlọ́run ti mẹni tó máa jókòó sórí ẹ̀ tẹ́ ẹ bá gbé adìẹ gùn nígbàgbà iye tádìẹ máa yé ló máa yé agẹyọkàn yẹn Ọlọ́run ti mẹni tó máa jókòó sórí ẹ̀ àkúnlẹ̀yàn làdáyébà àdáyébà làdáyé sí àkúnlẹ̀yàn làdáyébà Wùmí àdáyébà làdáyé ṣe bẹ́ẹ̀ ni o Ọlọ́run ti mẹni tó máa wà lórí àlééfà àmọ́ ìjọba tèmi ló máa wọlé ẹ̀yin ńkọ́ kí ni ìtumọ̀ ìjọba tèmi ni wípé àsìkò tíjọba tó bá wà lórí àlééfà tí Ọlọ́run á túbọ̀ gbé mi lórí sókè jù báyìí lọ tí Ọlọ́run á jẹ́ kí gbogbo nǹkan ó dẹ̀rọ̀ fún mi irú ìjọba bẹ́ẹ̀ ló máa wọlé o ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ yín àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ má sọ gbogbo àwọn ọmọdé olè tán o ẹ má sọ gbogbo àwọn ọmọdé olè tán o ẹ jẹ́ kó ń jẹ́ ó dẹ̀rọ̀ o nǹkan mọ́ ìlú lé o ìyẹn ti wọ̀lú o ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí aṣọ yìí tó bá jẹ́ ọmọ Nàìjíríà rere ẹ má dáadáa mi iṣẹ́ tó lọ́ọ́ fi rán mi lèmi ń jẹ́ láti ìgbà tí mo ti ń gbé rẹ́kọ̀dù àtúbọ̀tán Nàìjíríà Yorùbá ẹ fura ìlú le gbogbo ẹ̀ tá à ń sọ fún wọn yìí ntí mo fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé màá ní mo wí tèmi ìgbọ́dọ̀ mọ́ sọ ni ìgbọ́dọ̀ mọ́ jẹ ni àfihàn mi ni I prophet Wumi Oko multi-talented fine malaika bẹ́ẹ̀ ni aláǹgbórí òkè ni mí gbogbo tá a dẹ̀ fi rán mi mò ń jíṣẹ́ o ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba ẹ má jẹ́ kíyàn wọ̀lú o ẹ bá wa dẹ oúnjẹ ó ti pọ̀ jù ó ti gbé eléyìí ó tó bá jọmọ Nàìjíríà rere tọrọ tí mò ń sọ ìkan jọba mi sí àyẹ̀kó dọ́dọ̀ wọn jọ̀ọ́ ẹ bá mi like ẹ bá mi subscribe síbẹ̀ WhatsApp number mi 0814121 4070 nígbà tí Nàìjíríà yìí bá dẹ̀rọ̀ wọn ò ní fẹ̀mí àti yín wọn ò ní fi wá ṣàwátì nípa aládùúgbò ń dọ́là.